Bùnmi, why are you doing this to me? Bá fọwọ́ kàn ẹ́ wá máa fún mi latitude, wá máa ní ìdálẹ́jọ́ wedding, wá máa I don't understand. Give me a little time. Ó mọ̀ pé kò easy fún mi láti máa dúró di ìdálẹ́jọ́ wedding. You know I love you so much. I love you too, but you need to give me time. Okay, can you give me a hug? Why not? Bàbá ọkọ mi, ẹ wò níbi tọ́rọ̀ dé dúró yìí mi ò lérò pé yẹ ká fi anything pamọ́ fún ẹ̀gbọ́n yín mọ́ o. Kò yé mi bẹ́ẹ̀ ṣe ṣe nínú ilé yìí náà tí àǹtí Bùnmi fi lóyún. Ó yẹ ká mọ nǹkan tá a máa ṣe sí o ká tètè ṣàlàyé fọ́kọ mi kó mọ̀ wípé àǹtí Bùnmi wọn kì í ṣe ẹ̀gbọ́n mi o pé ìyàwó yín ni wọ́n. Kẹ́lẹ́ máa wo ojú ẹ̀kan báyìí tí mo fọwọ́ kàn lọ. Ẹ̀kan first time mi ò fọwọ́ kàn rí gan pàápàá. Ẹ̀kan péré ni mo fọwọ́ kàn. Ẹ̀kan sọ̀rọ̀ bá ẹ̀kan bí sí báwo ẹ wo ẹ̀kọ́ gan ó ń doyún ìbejì. Ṣé rí nǹkan tá à ń fà lọ́wọ́ yìí kẹ́ jẹ́ ká mo bá ṣe máa yanjú ara wa kẹ́gbọ́n yín tètè mọ̀ torí tó mi fẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa padà máa wò wípé nígbà tẹ́gbọ́n mi lóyún ṣé kò ní gbóyún lọ fún ẹni tó fún lóyún àbí bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó máa gbé. Ti sọ tèmi. Anytime tí ẹ dúró náà bí dé mi ò understand gbogbo iṣẹ́ tó kọ́ o kọ́ tailoring o kọ́ catering o kọ́ hairdresser o wá rí kankan tí ẹ fi ṣiṣẹ́ ṣe nínú gbogbo ẹ̀. Mi ò rò pé mo ní ìdẹ bí mi ṣe wà yìí full housewife ni mí and mo wà okay pẹ̀lú ẹ ọkọ mi náà wà okay pẹ̀lú ẹ I'm not complaining. Bídé mi ṣé wo mọ̀ pé àjọjẹ òdùn béèyàn kan ò ní ni tí wọ́n bá ní tọkọ ẹni ìyẹn ló lè help ẹ̀yin méjèèjì náà. Bùdá mi ọkọ mi ó wà 100% taking care of me so what do you want me to do? We are okay and we are fine like that. Ṣé ẹ láìgbẹ́ ṣe ń rí mi ni? Okay assume sin pé o ní àwọn little things kan tó fẹ́ ṣe ń sìn kò wá sówó lọ́wọ́ ọkọ ẹ̀ so ibo lẹ ti fẹ́ rówó wàá ṣe máa dúró kọ́kọ́ ẹ wówó lọ kó fún ẹ before kó tó ṣe. Bùdá mi kò lè sí yẹn kò mú ìdè gbàdúrà kí yẹn ń ṣẹlẹ̀ so ẹ má worry full housewife tí mo mú ẹ wà I'm okay with it please. Kò tẹ́ mi lọ́rùn full housewife tó wà yín ò tẹ́ mi lọ́rùn rárá no. That's fine. Okay kí lẹ fẹ́ kí n ṣe ń sìn. Fine ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe wà mo mọ̀yàn mo dẹ̀ nẹ́nu dáadáa mo mọ àwọn tó nẹ́nu dáadáa ìwọ kan drop CV ẹ kó fẹ́ mi tó bá ti fún mi máa drop ẹ̀ fún wọn máa ní kó jọ́ nítorí ọlọ́ àbúrò mi ni ẹ bá mi gbọmọ ìlú ẹ bá mi wá company tó bá dá o kó náà tiẹ̀ máa rí bì kan lọ láàárọ̀ kó máa dé lálẹ́. Really? Yes. Okay o bọ̀dá mi tó mọ̀yàn tó lẹ́nu no problem ní ọ̀rọ̀ kan ṣá ẹ fẹ́ kémi náà máa lọ ní 8 kí n máa dé ní 8. Yes. Bójú ojú mi right? Yeah. No problem mo ti gbọ́ yín. Tẹ bá ti tọnu mọ́rọ̀ bí àjẹ́ báyìí oṣù ọkùnrin ni yín. Ó dáa tó bá ti jẹ́ bẹ́ẹ̀ má gbàgbé tó bá ti di ọ̀la
kó fún mi ní CV ẹ so màá lè tètè bẹ́ẹ̀ mú lọ. o ṣe all right tó bá ṣe jẹ́ màmá expect ẹ kó fún mi ṣó ti gbọ́ all right. Ṣe fún mi. Bíi ti báwo kò ṣe mí náà. Sí mi tó mọ̀ pé ìṣesí mi àti ìhùwàsí mi kò tẹ́ lọ́rùn lórí tó lọ pẹ̀gbọ́n mi tó lọ fẹjọ́ mi sùn. Bíi ti báwo nǹkan tó ń sọ òye mi. Àìṣọ. Ṣé èèyàn ò ní ṣẹ́yàn èèyàn á sọ pé èèyàn ṣẹ́yàn ó ṣe mí náà. Because wọ́n wá síbí báyìí lẹ́nu wọ́n dẹ̀ sọ fún mi pé kí n lọ wáṣẹ́ wọn ò láì mo yẹn ṣe full housewife yìí I don't understand. Kí n má parọ́ fún ẹ mi ò mọ̀ pa ẹ̀gbọ́n ẹ tó wá síbí yìí. Mi ò mọ̀ pa ẹ àfi bó ṣe ń sọ sìn and jẹ́ ká tiẹ̀ wá wò from this angle ẹ̀gbọ́n ẹ ni wọ́n. I know. Wọn ò dẹ̀ lè wá nǹkan tí ó máa pa ẹ́ lára so nǹkan tó mi rò ni pé from nǹkan tó sọ maybe you are going to give it a try. Ṣé nǹkan tẹ́yìn náà sọ sí ni pé ẹ support pé kí n lọ wáṣẹ́ kí n lọ ṣiṣẹ́? Kò ṣe pé bí mo ní mo support ẹ kó lọ wáṣẹ́ àbí kó má wáṣẹ́ you can give it a try the choice is yours. Okay. I love you. I love you too. Gbogbo èèyàn ló máa ń ráyè máa DM lórí Instagram. Ó máa serious kẹ ó sì á ń dùn òun náà nìyẹn dídé mi ó ní wá bẹ̀rẹ̀ iṣẹ́ o I'm just gonna give it a try. Ọkọ mi ó mà ti ń dùn òun. Kí ni? Bèrè ṣé wọ́n ti ibi tí mo sọ fún yín pé brother mi ó bá mi mú CV lọ. Yes. You can't believe it. Also, he called me for a job interview. Yes. Bidemi, you are hereby invited for a job interview on the 12th. Baby, in 2 weeks time, man, here. When you watch interview in the complaint. It's like 7:30. Oh no. You know what? 7 o'clock, Madebe. Yes. I just have to be there as early as possible. You know that? Fún ariwo ayọ̀ báyìí. Baby, inú mi ń dùn. Tèmi tọ́pọ̀ jọ pẹ́ lọ.
ṣé àwọn ti pé mo sọ fẹ́ pé ẹ̀gbọ́n mi ó ń force mi pé lọ ṣiṣẹ́ tó mo bẹ̀ sọ ọmọ èmi náà kàn pé ó yín sóyìn ó sì ń sink sí mi lára àti pé ìwọ náà fúnra rẹ̀ ọ̀ encourage mi pé baby bóyá kí wọn náà ṣe kí nígbà yìí náà pé let me just give you a trial wọ́n ìpè mí sìn ṣé mo pé níjọ́ yẹn àwa táwa ń bẹ̀ yẹn tí mi ò bá kà ó kéré jù àwọ̀ 200 yes ṣé wọ́n á rí inú àwọ̀ 200 yẹn hey baby ọlọ́run máa yẹ kí a bá wọn lọ wòran ni àwọn 5 lọ́wọ́ bí mo tún ṣe wá ń gbọ́ as at now nínú àwọn 5 tó tún wá mú yẹn inside àgbọ̀ ló kàn yẹn sọ sí mi létí kò sẹ́ni tó mọ̀ ó ní èèyàn kan náà wá pèkì náà márààrún yẹn can you just guess who that person is? Who? Are you not happy for me? I'm happy. Iṣẹ́ tí mo rí látọwọ́ rẹ ni o bàbá. Ayé mi dára o mo wá dúpẹ́. Owó tí mo rí látọwọ́ rẹ ni o bàbá. Baby, I love you. Wàhálà tẹ́ máa ń ṣiṣẹ́ tẹ́ máa ń lọ láàárọ̀ tẹ́ máa dé lálẹ́ kọ́ tẹ́ máa ń kọjú lélẹ́yìí o. Ó rẹ̀ mí tẹ́. Ó ti máa wà lára. Really? I was so tired. I can't lie to you. Ó rẹ̀ mí tó wà ní pé mi kò gbọ́dọ̀ má ṣe daily activities mi nílé ni. In fact, ó yẹ kí n sùn kí n láì dẹ̀ wọ́n mi. Baby. Yes, sir. Ìgbà tí mo dé, owó tí mo fi sí abẹ́ pílò pé kò fi ṣe ẹ̀wọ̀n. Mo notice pé ó ṣì wà ńbẹ̀. Kí ló dé? Oh, you mean the change you keep in there? Actually, ìgbà tí mo bọ̀ láti ibi iṣẹ́, mo upgrading now. I just have to tell my hairdresser pé kó bá mi get human hair like 120k. So 30k tí màá tó fi ṣe náà mo ti drop ẹ̀ fún. You know today is Saturday. Tomorrow I'll be free. So màá kọ́ lè lọ ṣe lọ́la tí bá ti relax dáadáa lẹ́nu. So don't worry, you can just go in there and take your money. Okay? Okay. Ìgbà tó ń lọ láàárọ̀ yìí. Oh, gbówó ọbẹ̀ ṣáà ní jẹun ni. Oh my God, Usima. Baby, you don't need all that. I'm working now, you should know that. But tell me, bola si bishe, mo ti ya ọjà now, mo ti ra gbogbo nǹkan ọbẹ̀ tí mo fẹ́ need. Mo ti stock gbogbo fridge, ó ti kún. The thing is, I'll just go in there now. I'll cook your favorite. So, but pending that time, maybe I get small chop. So, I'll just have that one, kokomaki, refresh area, you know. Eat all, eat everything. Could everything. So come back pé give us. Kí ló ń sọ gan tó ń dùn lẹ́nu ẹ̀ báyìí? What's that? Mo sọ pé bí là ní mí. But dúró náà, kí ni problem ẹ̀? Ìwọ arábìnrin, má máa gba ojúṣe lọ́wọ́ mi. Èmi ló kọ́ nu lẹ́yìn náà, kí ni problem ẹ̀? Àwọn tó okó dojọ́gọ̀dọ̀ sílẹ̀, ó sọ pé kí n máa jẹ kó tó lọ sí ọbẹ̀. Baby, what's all that? Kí ni tí mo gbogbo eléyìí? Ó mọ̀ kó mo ti ń ṣiṣẹ́ ẹ̀sìn now. Èló ni salary tó ń gbà? 60,000 naira. I'm collecting more than 200,000 naira. So kí ni ó wà ń bẹ̀ tí bá? No, baby, ẹni tó náà bá ti ń gbọ́wọ́ ìsòkè kéèyàn máa bó ní reyọ̀ ní now. At least ó yẹ kémi náà máa take responsibility inú ilé lẹ́kọ̀ọ̀kan. Àdúrà tí wọ́n máa gbà ni pé ibi tí owó ètí ń wá o, kọ́nà máa ìkọ́nà bẹ̀ẹ́dí. Àwọn náà tọ́nà dẹ̀ ti ń gbé wa ga ìnáwó, we're going higher level. Kọ́nà máa ìka jábọ́ sílẹ̀ bíi snow, ká jábọ́ bíi pọ́pọ́. Yé, mo gbé mo dáná. Mo kú mo dáná. Your baby has arrived. Wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ ni wọ́n ti gba skẹ́ẹ̀tì lé mi lọ́wọ́. Baby, why are you taking this thing personal? Ó size ẹni náà, tó bá gba ṣòkòtò lọ́wọ́ ẹ̀ tó gbé skẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ mọ̀ kó máa fit ẹni náà. What's that? Gbọ́ mi ò ní take shit from ẹ. Ṣó ti yẹ mi ò ní gba shit látọ̀dọ̀ ẹ. Baby, I'm far richer than you now. Ó ṣe ẹ kó tẹ kọ́kọ́ tí mọ̀ yẹn kọ́kọ́ gbà fọ́ guy, you know? Baby. O ní believe pé wọ́n ti pe Bídèmí fún interview yẹn.
sórí èmi gan mọ̀ ṣé tó yẹ pé wọn ò tí ì pè fún interview tí bá sọ A á sọ B tí bá sọ C á sọ D ọ̀rẹ́ kí wàá ní nǹkan tó rò bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́nu wọn báyìí. Má wọlé kílẹ̀ tó ṣù máa kún ẹ lára ṣó ti gbọ́ ok. Baby, ṣé o enjoy it? Suda, tí nǹkan mi bá wà tán lè lò fún enjoy. Mo enjoy it jù mí lọ. What about the steel? Àtà tó ṣe máa ṣe fún mi. Torí ẹnu mo ibẹ̀ fi rú sí dáadáa. You are the best cook in the world. O ṣe ọkọ mi, o ṣe. Easy o. Take water now. Ọ̀rá o. Ọkọ mi, ṣé o gbàgbé pé ọ̀la ni final interview àwa márùn tó mú ní complain? No problem. But I need you to do me a favor. What? Fine. Mo lè lọ sùn gbàgbé, so mo dẹ̀ fẹ́ late, so n kò fẹ́ kó jí mi as early as possible. Why ain't jí báyìí? Just wake me up so màá lè tètè dress up, màá lè máa lọ. Ìyẹn ò ṣe wàhálà. Màá jí ẹ. Baby. Yes, sir. Mo ti bẹ̀ ṣe diet drink ẹsẹ̀ gbẹ̀bẹ̀d. Wow. Make sure pé o mú kó tó sùn ṣùgbọ́n. I will. Such a darling. God bless you. Let me go now. Okay. Baby. Títí rọlẹ̀ job interview. Tèmi bá mi o. Látàlẹ́ àná. Dé 5:30 rọlẹ̀ ni. Mo kú o. Ọlọ́run máa ní jẹ́ ká rógbó ẹkún nù léyìí. Bídèmí kí ló ṣe ẹ́? Talk to me now. Baby, ṣé mo pé láti alẹ́ àná? Má sunkún. Bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n. Nítorí àná tí mo ti sùn, mo ṣe ń dí sí ẹni. Irú orun wo ni wọ́n tó wá sùn yẹn? Ọkọ mi, ṣé wọ́n pé ṣé tí mo náà mi bá mi wá? Mo pààrọ̀ ilé ẹ̀kí lọ fún job interview. Mo sì sùn gbàgbé. Irú orun wo ni wọ́n náà sùn yẹn? Ààrẹ mi bàjẹ́. Bídèmí, ní sùúrù, má sunkún. Ọlọ́run tó ṣe tìyẹn, á tún ṣe mí. And ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ bá wá iṣẹ́ yẹn, á tún bẹ́ẹ̀ wà mí náà. The country that why
ó sọ fún mi gbogbo tí mo mú ẹ̀rọ 15 hours of which ogun 5 hours lẹ́yìn lẹ́yìn gbé lọ́wọ́ mi. Ogun kí nìyẹn? Ogun ọrùn ní náà. Ogun ọrùn. Dáyà! Dáyà ṣe kọ́ bá mi. Ẹni wọ́n ṣe fún ẹ̀wọ̀n ọmọkùnrin. Kí ló dé tó fẹ́ fọ́gírẹ́sì mi? Dáyà ó dájú o. Bébí ó dájú o. Ìkànnì ẹ̀. Kí ni mo ṣe fún ẹ? This is too much. Just tell me what kí lè ṣe mí tó fi máa drug me. Ibi tí ẹ̀kẹ́ ti lọ ṣiṣẹ́ kí lọ bẹ̀rẹ̀ ṣe. You drug me so that I'll be able to wake up on time, right? Mo ti sọ̀rọ̀ iṣẹ́ ìfún ẹ báyìí. Àti báyìí nínú ẹ̀ ò ti dùn. Wọn ò kọjá ayé ló ń ṣe. Ayé ò kí lè ṣe mí. Why will you treat me like this? What is my offense? IRIRILAGBA. Next on IRIRILAGBA. Jọ̀ọ́ tí n bá ti tà máa wá fún ẹ lówó. Kí ló dé tẹ̀ ṣe báyìí máa. Ìyá yìí ló bá mi rojọ́ wèrè o. My brother dákun ṣàánú mi. Mi ò tí ì ta. Tí bá tà mo mọ̀ pé màá gba tíkẹ́ẹ̀tì. Màmá ẹ dákẹ́ ń bẹ́ jàre. Ẹ wá ń kọ́ mi ògbó ìtàn ṣe. Ẹ sọ ohun tíkẹ́ẹ̀tì fún jàre. Àní màá san ẹ ṣe sùúrù. Gbogbo ẹ̀ mọ́lẹ̀ kí lè ṣe iṣẹ́ ìwọ̀n àìní. Ẹjọ́ lórí ọlọ́ ẹjọ́. Màmá. Àǹtí nọ́ọ̀sì ẹ̀yin náà mo ń fojú wà mi ò mà tún rí nǹkan kan mú dání wà. Ọkọ yín kọ́? Wọ́n sí láyé mọ́. Àwọn ọmọ yín kọ́? Ó nìkan náà lọ́lọ́run fi ta mí lọ́rẹ. Kí ló dé? Well, kì í sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kí ló dé? Ọlọ́run sì lè ṣe yanu. A gbìyànjú àmọ́ Ọlọ́run ló ń ṣe ìtọ́jú. Kí ló dé? Àti lose ọmọ yẹn. Ẹ̀dùn. Kí ló wí? Ọjà èmi lórí burúkú. Bàbá yìí sùúrù. Bàbá dúró ara yá àtọ́ba lẹ́sìn. Wẹ́rẹ́ yìí bá ní yóò rẹ̀ mí sí lánàá mú wá bá. Aláàjì ló ṣẹlẹ̀. Bàbá yìí lọ ń bẹ́ẹ̀ ní sá ẹ̀wọ̀n ẹ̀ká náà. IRIRI Ondodubari Ondodubari Londere ara Motori Yalindo Raja do I